ẹ káàbọ̀ sákọ̀tún ètò artist of the week fún tọ̀sẹ̀ yìí àkọ́kọ́ ọrú ẹ̀ rèé lọ́dún 2025 adúpẹ́ o adúpẹ́ pé òkun lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ ìkànnì IPTV YouTube channel fún ìfẹ́ tẹ́ ẹ ní sí wa tẹ́ ẹ fi ń wo àwọn ètò wa gbogbo ẹ má gbàgbé ẹ tún jẹ́ ká jọ ṣe lọ́dún 2025 tá a bẹ̀rẹ̀ yìí yóò kúkú jù wá ṣe láṣẹ tèdùmàrè àmín lẹ́nìí ìràwọ̀ ńlá tọ́lọ́run ọba mi fún lẹ́bùn tó pọ̀ lẹ́ni tí màá sọ̀rọ̀ nípa ẹ̀ lórí ètò wa artist of the week fún tèní tó ti wà nídìí iṣẹ́ tíátà ẹ wò ó lé lọ́gbọ̀n ọdún ta ni òṣèré yìí IPMI Alhaji Babatunde Taiwo Alhasan ni tọ́pọ̀lọpọ̀ ènìyàn mọ̀ sí Ogogo la máa sọ̀rọ̀ nípa wọn lórí ètò wa artist of the week fún tèní. Ìbéèrè tábìra wa ní ta ni Ogogo báwo ni Ogogo ṣe bẹ̀rẹ̀ ayé ẹ̀ ṣé lóòótọ́ lògògó gbé kokéènì rí tó jẹ́ káìsàn kọlù kí ni ìbáṣepọ̀ tó wà láàrin olóògbé Bimpe Adekola tọ́pọ̀lọpọ̀ ènìyàn mọ̀ sí Ireti àti Ogogo ta ni ọ̀gá ọdún fakakọ̀ nínú Yínká Quadri àti Ogogo ẹ wò ẹ farabalẹ̀ láti wo fọ́nrán yìí títí dópin fẹ́kùnrẹ́rẹ́ àlàyé nípa Alhaji Babatunde Alhasan Taiwo tọ́pọ̀lọpọ̀ ènìyàn mọ̀ sí Ogogo ṣùgbọ́n a tó wọnú ìtàn Ogogo lọ ní sàn-án ẹ jẹ́ ká sáré woṣẹ́ yìí. Káàbọ̀ kó àtàrà ṣé o sì tẹ̀lé ayọ̀kọ̀ mi. mo ní kí n jáde wá gbatẹ́gùn ni orí pátẹ́gùn yóò tutù dáadáa ṣé orí tinú ilé yẹn ó ń rí bákan lára mi. ẹ sì ó yẹ kó ti bá yín lára mu láti jọ yìí. ilé ọkọ mi. Yes ma. a gbọ́ o mo ti dẹrù mi o mo ń lọ lọ́la. ẹ lè lọ́la o. kí ló dé. ṣé mo sọ fún yín pé mo ń ṣètò iléeṣẹ́ kan ní Amẹ́ríkà ó ti bọ́ sí pápátá wọ́n ti tà fún mi. àdúpẹ́ Ọlọ́run ṣeun. mo dẹ̀ láti travel next week yẹn ṣé travel ni mo fẹ́ travel yẹn sí oṣù kan ni mo book láti lò fúnra mi ṣùgbọ́n mo lè sọ pé oṣù kan yẹn gẹ́gẹ́ ni máa dé kó lọ jù bẹ́ẹ̀ lọ lẹ́sẹ̀ máa fún mi ní oṣù kan àbọ̀ láti dúró. tí máa fi dúró sí bídíò mi ò lè dúró ṣùgbọ́n wíwá tí mo wá bí mo kàn máa ṣọ bí ẹyọ méjì ni pé kí n rí ẹ kí n tó padà ni. ṣé ẹ fẹ́ lọ sóde ni ẹ lóde kẹ àbí. mi kò sáṣọ kankan lọ́wọ́ mi bí. ọ̀dà kò burú màá fún ìyá ìlú wa ló bá yín wá máa ṣọ bí mélòó kan rà. ìyàwó. ìyàwó yín. ara ń tà sọ nìyẹn ẹ̀yin lẹ ń gbé mi lé lọ́wọ́ ẹ wá sọ mí dàròbó ṣé mi ò lè lọ sọ́jà kí n lọ raṣọ fún ara mi ni. owó fún mi. ó dà ẹ bá lọ ra fúnra yín. ok mami ọ̀rọ̀ ọmọdé ìta sọ yìí ló rán mi létí nǹkan tó fẹ́ sọ. ṣẹ́rí ẹ mọ̀ lílọ ni mo ń lọ yín sìn mi ní fẹ́ àwọ̀ kankan láàrin yín pẹ̀lú rárá ní owó tọ́ ni máa ń mi ṣẹ́rí ọwọ́ tí ẹ bá lè fi mú mi mo fẹ́ kẹ́ ẹ fi mú ẹ mú ní mu ọmọ yín. ìwọ ni o wá bá mi kìlọ̀ fún kò ní kóun náà ṣàgbéjẹ́ mọ́wọ́ o kó rọra fi mí sáàyè mi o kó má tọ́ mi o. títọ́ olùfẹ́ tọ́ yín máa ń mi. sábà kìlọ̀ fún. ó dà kó mo ti gbọ́ máa kó aṣọ yẹn fún yàrá. ó dà kó mo lọ́ọ́ ẹ má bínú o ṣe rọrọ tó ṣẹlẹ̀ lánàá yìí ẹ má yẹ kí n tàn yín ó dùn mí o ó dùn mí máa mi kàn sọ nǹkan kan ní o ìgbà tẹ nílé ìwé ti yín lẹ́gbẹ̀ẹ́ yàrá yín bẹ́ẹ̀ kí lẹ wá ṣe inú balùwẹ̀ ti wá. ṣé ó burú jù tí n bá wá sí ọ̀dọ̀ yín ni. ó burú jáì àìdá ò ní orúkọ méjì àìdá lórú jẹ́ kí lẹ wá ṣe ń bẹ̀ nígbà tẹ láyé ti yín mo dẹ̀ ń sọ fún yín ẹ má ṣe nǹkan kan tọmọdé yìí máa fi rí yín fín. ẹ mọ bí mo yẹ nífẹ̀ẹ́ yín tó mi ò fẹ́ nǹkan kan tẹ́ pé bóyá bí ìyàwó mi kan máa wá hùwà tí ò dá sí yín ẹ sì mọ̀ kó máa bínú kọjá àlà ó lè lead ẹ̀ jáde kó lè máa fi lé lọ. kò sígbà tí ò ní lọ ó máa jáde ni wo
kó tó dé láti ìlú òyìnbó mo ti bẹ́ẹ̀ rí ọmọ tó dáa kan ilé tó dáa lọmọ náà ti jáde èèyàn rẹ̀ ló bí. a rò pé àtijẹ́ta ló ti máa dé ni ọmọ yẹn ti ń lọ tó ti ń lọ tó ti ń para. ìwà ẹ̀rọ fẹ́ mi. mami ẹ fọ́ ni. mọ̀dà báwo lè ṣe dáadáa rí ó ga o ojú yìí tutù gan ó ga. ẹ kó àwọn ojú bá ma ẹ ṣe ọmọ mọ́mí nǹkan kí ló dé ò lọ sọ́fíìsì ni. kò lè lọ bí iṣẹ́. kí ló dé. èmi ni mo ní kó wá ọmọ tó ti ń pààrà láti jẹ tata lérò kó máa dé òun ni. ó lè ń wọ ọ̀pọ̀ ìwọ náà dì mọ́. ní ọpẹ́. ọmọ dáadáa ni. orí ẹ̀ yìí ni. sọ ìwọ náà wà lára tó fẹ́ dalẹ́ mi lú. dábì lóhùn. sọmọ pẹ́ mi lọ lù. ta ló lù yìí. màmá. wẹ́ẹ̀ báyìí mo fi gbogbo tí ó dá lé ayé yìí ọlá mi tó ti ara wọn jáde mo fi bẹ̀ẹ́ máa kiri ẹnu lẹ́mìí mọ́ náà ojú tí mo dì í kí ni mo wí tí n bá bá ẹni olùdó mi wà lágbóró àgbẹ̀ ẹ̀. sọmọ pẹ́ mi lọ lù. sọmọ pẹ́ mi lọ lù. máa mi ò lù yín. sọmọ pẹ́ mi lọ lù. máa mi ò mi ò kọ́kọ́ yín o. èmi lọ lù. tó bá jẹ yín ẹ máa kú ẹ̀mí ẹ̀kọ́ yẹn lọ sábúdé o. ẹ wọ́n ní kò bá mi kó jáde. nígbà èmi ò ní kó tó bá yẹ ẹ máa lọ ní. ìwọ ní kò bá mi kó jáde. ẹ bá bá yẹ mi jáde. ìwọ ní kò kó jáde fún mi. ìwọ ní kò kó jáde fún mi. mami àní kò wá kó síta. kí ló ń ṣẹlẹ̀. bẹ́ẹ̀ ṣe kó kúrò bí báyìí ta ló pè é sọ̀rọ̀. ìwọ. ẹ wo kì í ṣe ìròyìn mọ́ pé ọ̀kan nínú àwọn òṣèré ilẹ̀ yìí ni Ògògó jẹ́. Ògògó kúrò nínú àwọn òṣèré ṣèwọ́ṣèwọ́. He is a veteran actor, singer, chanter, scriptwriter and producer of repute. Àbí Ògògó lọ́jọ́ 21 oṣù kẹwàá ọdún 1959. Ọmọ Yewa ni Ògògó jẹ́ ní ìlú Ìláró nípínlẹ̀ Ògùn. Ìdílé ọba nídìílé tí Ògògó ti wà lọ́dọ̀ bàbá àti ìyá. Àwọn ló máa ń jọba Ìdógó nílùú Ìláró. Yàtọ̀ sí èyí ìdílé oníbejì nídìílé àwọn Ògògó bákan náà. Ìbejì ni bàbá tó bí Ògògó. Ìbejì náà ni bàbá rẹ̀ jẹ́ tóun náà sì jẹ́ ìbejì bákan náà. Orúkọ bàbá tó bí Ògògó ló ń jẹ́ Taiwo Subaru Àkàndé nígbà tí orúkọ ìyá tó bí Ògògó ń jẹ́ Alimat Àyìnkẹ́. Ògògó ló bẹ̀rẹ̀ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ rẹ̀ Christ Church School nílùú Ìláró. Lẹ́yìn náà ló tẹ̀síwájú ní Gaskia College ní ìlú Èkó. Ṣùgbọ́n wọn ò ní oore ọ̀fẹ́ láti parí ní iléèwé náà nítorí kò sí owó láti fi tẹ̀síwájú o. ẹ wo nínú òfin nínú ọ̀la àtọmọ pàǹdọ̀rọ̀ ń dàgbà. Taiwo Hassan tẹ̀síwájú ní Yaba Technical School níbi tó ti kọ́ṣẹ́ atọ́kọ̀ṣe. ẹ jẹ́ kí n pè é lórúkọ tí gbogbo ènìyàn mọ̀, ìyẹn mẹkáníìkì. Lẹ́yìn èyí ni wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ gẹ́gẹ́ bí mẹkáníìkì nílé iṣẹ́ omi tólóyìnbó ń pè ní Water Corporation ní ìpínlẹ̀ Èkó. Taiwo Hassan Ogogo ṣiṣẹ́ nílé iṣẹ́ Water Corporation fọ́dún 13 gbáko tólóyìnbó ń pè ní 13 years kó tó kọ̀wé fiṣẹ́ náà sílẹ̀ lọ́dún 1994. Kí n tó tẹ̀síwájú ẹ jẹ́ ká wo fọ́nrán yìí. ẹ jọ mi mọ ojú yọrùn kí ni mo lè ṣe fún yín. ọ̀gbẹ́ni wọ́n ti san owó ẹ̀mí ẹ̀ fún wa èní dẹ̀ ni kò ní dọ́là. ẹ jọ̀ọ́ nítorí tó lọ́wọ́n bá ẹ jọ̀ọ́ kí ni mo ṣe mi báyọ̀ kankan já ẹ jọ̀ọ́ bọ̀dá. Mr. Man. Sá. Ẹ dìde sókè. ẹ jọ̀ọ́ tó lọ ẹ jọ̀ọ́. Man tàwa wa bí kọ́ lélẹ́yìí. Òun kọ́ lélẹ́yìí o. mo dá mọ̀ sẹ́ẹ̀. Ṣáìn fèsì ẹ̀ náà. ọmọ mi gan dá òtún ẹ kò lè jẹ́ máa ìlà wa. ẹ wá tí èdè bá ń dì yín èdè ò lè di èmi mi ò fọ lójú wọn júwèé lè fún mi dáadáa mo dẹ̀ dá mọ̀
wàá wò dáadáa ẹ̀ńtà má wé sí èmi gangan tó ṣe mọ̀ pé mo wà níbí pẹ̀lú ẹrù ni tó bá pè wọ́n ni máa ti yọ straight lọ́wọ́ kan ni bobi tọ́pọ̀ ló bá jọ kọ̀ǹkọ̀ a máa fi sílẹ̀ kó máa lọ ní o máa lọ ti ẹ̀jẹ̀rẹ̀. wàá ṣe òṣèré mi ò lè mí sí ẹ mo lè mí sí ẹ mi kí lákà mọ́ wà ní òun kọ́ ni mo lóhùn kọ́ ni. màálí mo lóhùn kọ́ ni mo lóhùn kọ́ ni. ní sùn ẹ má tù ọ́ alóhùn ni ẹ má tù ọ́ lọ́dọ̀ wo. ọgbọ́n kan tó alóhùn kọ́ ni. báyìí kì í ti mọ̀ náà. dúró téèdì bá mú gbogbo yín o lè mẹ́mi. o fẹ́ tẹ̀jẹ̀ láìṣe sílẹ̀. mo lóhùn kọ́ ni. èdè sí mú ni. farabalẹ̀ mo lóhùn kọ́ ni. ní sùúrù wa. àwọn ni mo lóhùn kọ́ ni. orí ọba mọ bí ẹgbẹ́ ti là. ìbéèrè rèé tó ń retí ìdáhùn nígbà tí Ògògó wà lọ́mọdé kò ní èròǹgbà iṣẹ́ kankan lọ́kàn ṣùgbọ́n wọ́n ní ìgbàgbọ́ pé àwọn yóò di èèyàn ńlá lórílẹ̀‐èdè yìí ṣùgbọ́n bí wọ́n ṣe ń dàgbà bọ̀ lọ́kàn wọn ń fà síṣẹ́ tíátà. Ògògó bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà tó lóyìnbó ń pè ní part-time acting lọ́dọ̀ awo Adémọ́lá Fágbèmí. bákan náà nígbà tí wọ́n ń ṣiṣẹ́ ní water corporation wọn a máa yọ lọ ṣiṣẹ́ tíátà lópin ọ̀sẹ̀ tó lóyìnbó ń pè ní weekend tàbí nígbà tí wọ́n bá wà lórí ewé tó lóyìnbó ń pè ní annual leave. èyí ni wọ́n ṣe títí kó tó di wípé wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà ní pẹrẹu lọ́dún 1994 nígbà tí wọ́n kọ̀wé fiṣẹ́ water corporation sílẹ̀. báwo wá ní ìrìn àjò iṣẹ́ tíátà ṣe rí fún Ògògó? òótọ́ kan tó dájú rèé nígbà tí àwọn Ògògó bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà kò sí owó nídìí iṣẹ́ tíátà nígbà náà. wọ́n ní iṣẹ́ náà kò dẹ̀ rọrùn bí ayé òde òní. Taiwo Hassan ní 300 naira lówó tí òṣèré máa ń gbà nígbà náà nígbà tí òṣèré tó gba owó tó pọ̀ jù nígbà náà ń gba 1,500. ọ̀rọ̀ tí mò ń sọ yìí àwọn ọ̀rọ̀ 90s ni o. fáwọn tó bá mọ̀ wọ́n á máa gbà pẹ̀lú mi bí mo ṣe ń sọ yìí. Ògògó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní nígbà tó yá nǹkan yí padà táwọn bẹ̀rẹ̀ sí ní gba 1,200 ẹgbẹ̀rún kan ó lé igba náírà. wọ́n láwọn gba owó yìí ní ọdún 1991 fún ipa tí wọ́n kó nínú sinimá tí àkọlé rẹ̀ ń jẹ́ ọmọ Yorùbá. sinimá yìí ni sinimá tí Ògògó ti gba owó tó pọ̀ jù. lẹ́yìn iṣẹ́ yìí ni Ògògó tẹ̀síwájú l'Adó Èkìtì níbi tí wọ́n ti kópa nínú iṣẹ́ olóògbé Òjó tọ́pọ̀lọpọ̀ ènìyàn mọ̀ sí Fádèyí Olóró. gẹ́gẹ́ bí nǹkan tí Ògògó sọ wọ́n ní Fádèyí fún àwọn ní 850 naira fún ipa tí wọ́n kó nínú iṣẹ́ Fádèyí lọ́dún náà lọ́hùn-ún. tá a bá wá kó 1,200 àti 850 naira papọ̀ ó jẹ́ 2,050 naira. wọ́n ní níṣe làwọn ríra wọn gẹ́gẹ́ bí ọba nígbà náà. ẹ jọ̀ọ́ òṣèré wo ló lè gbarú owó bẹ́ẹ̀ mọ́ láyé ìsìn yìí? IPMI mo tẹ̀síwájú o. sinimá wo ni Ògògó kọ́kọ́ ṣe? that is the first film ever produced by Ògògó Taiwo. ta ló mọ̀ ó sọ fún wa. sinimá àkọ́kọ́ tí Ògògó máa ṣe ní àkọlé rẹ̀ ń jẹ́ Wicked Boy. tẹ́ ò bá gbàgbé tẹ́ ẹ bá rántí lọ́dún 1993 níṣẹ́ yìí jáde. 70,000 naira ni Ògògó fi ya sinimá náà lọ́dún 1993 o. ẹ jẹ́ kí n ṣàlàyé kinní kan. nígbà tí olóògbé Àlàdé Múyìdín Arómiré máa ya sinimá àkọ́kọ́ wọn láwọn yà á ní 7,500 naira láyé VHS. àwọn tó bá mọ ìtàn Àlàdé Arómiré wọ́n á gbà pẹ̀lú mi pẹ̀lú nǹkan tí mò ń sọ yìí. ẹ wò ó Ògògó ní òun fi 70,000 naira ya fíìmù yìí lọ́dún náà lọ́hùn-ún torí wípé òun fẹ́ kí sinimá òun kó dángájíá láàrin àwọn sinimá tí yóò jáde ní sáà náà. tẹ́ ò bá gbàgbé tẹ́ ẹ bá rántí apá kìíní àti apá kejì ní sinimá Wicked Boy jẹ́. nígbà tí iṣẹ́ náà jáde àwọn ènìyàn bo iṣẹ́ náà ní wàràwàrà. ṣe rí sinimá yìí bákan náà fún Ògògó ní nǹkan tó lóyìnbó ń pè ní royalty. gẹ́gẹ́ bí nǹkan tí Ògògó bá àwọn akọ̀ròyìn sọ lọ́dún náà lọ́hùn-ún wọ́n ní sinimá yìí fún àwọn ní royalty tó lóyìnbó ń pè ní 2 million naira nígbà náà. kí ló tún kù tó yẹ kí n sọ nípa Alhasan Babatunde Taiwo Ogogo? ẹ wo ó kù ṣáà nìbọn ro. ẹ má gbàgbé láti láìkí fídíò wa kẹ́ẹ̀dẹ̀ subscribe sí channel wa. òṣèré ọ̀sẹ̀ yìí lẹ̀ ń wò lọ́wọ́ lórí kan ní IPTV YouTube channel promoting our cultural heritage.
ẹ jẹ́ kí n sọ̀rọ̀ nípa ìbáṣepọ̀ tó wà láàrin olóògbé Rebecca Bimpe Adekola tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn mọ̀ sí Ireti. tẹ́ ò bá gbàgbé tẹ́ ẹ bá rántí lórí ètò wa nígbà kan rí mo ti sọ ìtàn bí Ireti ṣe dẹ́kọ̀ọ́. fáǹfààní àwọn tí ò tí ì wo nígbà kan rí èyí tá a ṣe ní ìrántí olóògbé Bimpe Adekola, orí ọ̀fẹ́ sì wà fún yín láti wò ó The Life and Times of Bimpe Adekola lórí ìkànnì wa. lóòótọ́ ni Ogogo mú Ireti dé ọ̀dọ̀ Yínká Quadri tó jẹ́ alága ọdún Ifákakọ̀s lẹ́bùté mẹ́ta nílùú Èkó. tẹ́ ò bá gbàgbé tẹ́ ẹ bá rántí wọ́n dá ọdún Ifákakọ̀s sílẹ̀ lọ́dún 1985. Bimpe Adekola Ireti sì darapọ̀ mọ́ ẹgbẹ́ náà lọ́dún 1992. ọdún méje lẹ́yìn tán dá ẹgbẹ́ náà sílẹ̀. ọ̀pọ̀lọpọ̀ akitiyan ní Ireti ṣe láti rí Ogogo nígbà náà, ṣùgbọ́n nípasẹ̀ Fólì ọmọ Akíntúndé ní Ireti fi rí Ogogo, torí pé Ogogo sì ń ṣiṣẹ́ nígbà náà pẹ̀lú Water Corporation. Ogogo ló fa Ireti lé Yínká Quadri lọ́wọ́ tí Ireti sì di nǹkan tọ́lọ́yìnbó ń pè ní personal assistant fún Ganiu Ọláyínká ọmọ Quadri tí gbogbo ènìyàn mọ̀ sí Yínká Quadri. lóòótọ́ l'Ogogo gbà pé ká ní òun ráàyè ni tàbí tóun ò ṣiṣẹ́ pẹ̀lú iléeṣẹ́ Water Corporation ìbáwí Ireti láti wà pẹ̀lú òun. kò tán síbẹ̀ o, lóòótọ́ ni ọ̀pọ̀lọpọ̀ sinimá pa Ogogo àti Ireti pọ̀ láwọn bíi Legal Wife apá kìíní àti apá kejì, sinimá Ẹnìkan ò láyé, Owó Blow àti ọ̀pọ̀lọpọ̀ sinimá àkàkàtàn tó ti ọdún Ifákakọ̀s jáde nígbà náà. ipa ọkọ àti ìyàwó ní Ogogo àti Ireti jọ máa ń kó papọ̀. káwọn tó bá rántí ìtàn tí mò ń sọ, ọ̀pọ̀lọpọ̀ ènìyàn nígbà náà ní èròǹgbà àti ìgbàgbọ́ pé ó yẹ kán fẹ́ra wọn gẹ́gẹ́ bí ọkọ àti ìyàwó. kódà ọ̀pọ̀lọpọ̀ gbàgbọ́ pé wọ́n ń fẹ́ra wọn lẹ́yìn. ṣùgbọ́n nígbà tí Ogogo fẹ́ ìyàwó tí kì í ṣe Ireti, lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ ènìyàn bá wọ́ wò. ṣùgbọ́n Ogogo jẹ́ kó di mímọ̀ pé òun ò fi ọjọ́ kan fá Ireti rí, tó sì ní sáà tí ní Ireti máa ń pe òun. Ogogo ní tí Ireti bá ṣẹ̀ á bẹ àwọn ènìyàn pé kán má jẹ́ kó òun ó gbọ́ nítorí ìbáwí tóun ò fún. Ogogo described the late Ireti as a baby and daughter in the entertainment industry. mo tẹ̀síwájú o. Ogogo ní òun lòun jẹ́ kí Ireti rí ipa tó kó nínú sinimá olókìkí ní Legal Wife apá kìíní àti apá kejì kó. ẹ wò ó, ẹ lọ wo Life and Times of Ireti Adekola fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé. ó tẹ̀síwájú o. àkọ́fẹ́ ìyàwó Ogogo náà jẹ́ òṣèré tọ́jọ́ wà nínú ẹgbẹ́ òṣèré kan náà, ṣùgbọ́n nínú ẹgbẹ́ yìí l'Ogogo ti fẹ́. ìkejì tán fẹ́ náà ní kò wù àwọn, ṣùgbọ́n bá a ti wáyé páàrí bẹ́ẹ̀ gangan là á rí. wọ́n ní àwọn rán ẹlẹ́bẹ̀ sí àkọ́fẹ́ ìyàwó wọn láti má bínú nígbà tí àwọn fẹ́ ìyàwó lé wọn. àníbẹ̀ mi gan ṣe rí nìyẹn, wọn lọ́pàá ń bèrè mi kí ló dé orí bá kọjá orúkọ lẹ̀. èmi ni mo ní kó jẹ́ kí n bá wọn débẹ̀. bí bóyá tó bá rí mi ó bá wọn lọ. yes, tó bá rí mi á lè recognize owó labí tó ń sọ. owó labí pọ̀ láyé ṣùgbọ́n gbọ́ báyìí. ṣé nígbà tí máa débẹ̀ bàbá yìí ń confam pé olúwọlé owó labí tèmi ni òun sọ. ṣé ó rẹ̀ mí sára ni. no immediately I have to call my lawyer. Good. And I believe we will take matter up. Well, everybody must also wear. Kí wá ni motive àwọn olè yẹn náà? I don't know. Adigunjalè. Then kí ni motive ọlọ́pàá? Ṣebí nǹkan tó bá sọ fọ́lọ́pàá ni. Àbọ̀ mọ̀ ni. Nǹkan tó bá sọ fọ́lọ́pàá. Wọlé. Get me that matter. Dúró, ṣé kò ń ṣe pọ́n fẹ́ máa fi ẹ jẹun? No. Wọ́n sọ bẹ́ẹ̀. Kí ló fẹ́ rò débẹ̀ yẹn kò yẹ. Lákọ̀ọ́kọ́, àìmọ̀ donations láàrin ìlú yìí, then police equipment. Má fún un. Ìrítẹ́mi dẹ̀ rí ọlọ́pàá yẹn fúnra ẹ̀. Mo rí ní rẹ̀ nìkan tó wà responsible. Responsible kí ni? Yes. Mo rí ní rẹ̀ nìkan tó wà responsible. Responsible. So you cannot do that. Tó bá responsible tó bá sọ orúkọ bẹ́ẹ̀ fún ó yẹ kó lè fight ẹ̀.
àwọn kan máa fight ọ̀rọ̀ out kò yẹ ìzínlẹ̀ lọ́ọ̀yà ló lè ṣe nǹkan báyìí tí wọ́n ní pé kọ́ mẹ́jọ lọ́dọ̀ wọn àbọ̀mọ̀ ìṣe Bímbọ́ ọ̀rọ̀ yóò tó nǹkan téèyàn mú lé kókó wọ́n tètè mi kàn bílẹ̀ fún gbogbo nǹkan tó lọ bá dà sí ọ̀nà ìgbàlá láyè kò yẹ sí kí àwọn yọ ìgbà kọtí kó máa yan ni. ní tèkẹ́ I get my point kì í ṣe nǹkan tá a lè mú láti wọn kéèyàn má dẹ̀ gbé mi ara ìgbóná so tí wọ́n take it as my dear ṣùpọ̀ take it as tewo. táyì bravo. ẹ wo táyé kẹ́hìndé jẹ́yàn gbọ́ràn jọ. kì í ṣe ìròyìn mọ́ pé nígbà kan rí lórílẹ̀‐èdè yìí Ògògó ṣe àìsàn ọlọ́jọ́ pípẹ́ tí ọ̀pọ̀lọpọ̀ rò pé wọ́n á kú nígbà náà. Àwọn kan ní cocaine oògùn olóró ló bẹ́ sí wọn nínú nígbà náà. Kódà níṣe làwọn kan ní wọ́n ti kó àìsàn tí ò gbóògùn tó lóyìnbó ń pè ní AIDS. Ẹ wò ó kò sí nǹkan táwọn oníròyìn ò kọ nípa Ògògó nígbà náà. Tí ènìyàn bá rí Ògògó nígbà náà àti ní ìsinyìí ọ̀pọ̀lọpọ̀ ni ò ní gbàgbọ́ pé Ògògó fìgbà kan ṣàìsàn ńlá bẹ́ẹ̀ rí. Ju gbogbo ẹ̀ lọ Ògògó nípa oore ọ̀fẹ́ àti àánú Ọlọ́run ṣẹ́gun àìsàn náà. Ṣùgbọ́n àìsàn tọ́lọ́yìnbó ń pè ní ọ́sà ni wọ́n ló ṣe àwọn nígbà tí wọ́n bá akọ̀ròyìn sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ àìsàn náà lọ́dún náà lọ́hùn-ún. Ògògó ó ní oṣù 7 gbáko ló ń fi wà nílé tó ṣe pé ògì nìkan làwọn mú nígbà náà. Ẹ jẹ́ ká ṣe báyìí. Àwọn mẹ́ta lọ́pọ̀lọpọ̀ ènìyàn mọ̀ gẹ́gẹ́ bí olùdarí ẹgbẹ́ ọdún Fakakos. Mo dárúkọ Alhaji Ganiyu Ọláyínká Quadri tọ́pọ̀lọpọ̀ ènìyàn mọ̀ sí Yínká Quadri tàbí Másọmọ́. Bẹ́ẹ̀ náà ni mo dárúkọ Alhaji Babatunde Hassan tọ́pọ̀lọpọ̀ ènìyàn mọ̀ sí Ogogo. Bákan náà ni mo dárúkọ Abíọ́dún Ọlánrewájú tọ́pọ̀lọpọ̀ ènìyàn mọ̀ sí Abe Lanre. Ogogo ní púpọ̀ nínú àwọn ènìyàn ni ò ní gbà pẹ̀lú nǹkan táwọn fẹ́ sọ yìí. Ṣùgbọ́n táwọn ní pẹ̀lú ẹ̀rí tó dájú làwọn fi ń sọ pé Alhaji Ganiyu Ọláyínká Quadri ní alága ẹgbẹ́ ọdún Fakakos. Lọ́jọ́ kejì oṣù karùn-ún ọdún 2024 ní Alhaji Ajobiewe parí ìjà tó wà láàrin Ògògó àti Yínká Quadri. Kí ló fàjà wọn gan-an? Kò sẹ́ni tó mọ̀ títí dọjọ́ tòní torí pé kò sí kankan nínú àwọn méjèèjì tí wọ́n bá akọ̀ròyìn sọ̀rọ̀ nípa ìjà àárín wọn. Ṣùgbọ́n ẹ jẹ́ kó máa yé yín o pé ìjà náà lọ fà nígbà náà. Wọ́n ní Abe Lanre gbìyànjú títí láti parí ìjà náà ṣùgbọ́n tí gbogbo ẹ̀ já sí pàbó. Ṣùgbọ́n Ọlọ́run lu Ajobiewe láti parí ìjà náà níbi ìṣílẹ̀ òṣèré ni Yomi Fabiyi. Lọ́jọ́ náà gan lọ́pọ̀lọpọ̀ ènìyàn mọ̀ pé ìjà wà láàrin àwọn àgbà òṣèré méjèèjì yìí. Mo dánu dúró náà ò ń bọ̀. Ẹgbẹ̀jọ ní mọ́ọ̀kọ́ ìkẹ́mọ̀ ẹgbẹ̀fà àti bọ́ọ̀kì àtà ìkẹ́mọ̀ ẹgbẹ̀rúndínlógún Ògògó rẹ̀ ń kọ́ kí ló dé tó ń dábọ̀ wá ń bí. Gbàǹgbé ní Ògògó mọ́kúmọ́tọ́ borí wáyé. Kúlódò ọba mi sọ fún pé mo ní kó máa bọ̀ níta. Èdè ìpẹ̀rẹ̀ ara kan ní kíkọ́ àwọn ṣàǹbà Ògògó ọmọ ẹgbẹ̀rin àjàrà. Ayọ̀ bí bá ti ọlọ́wọ́ o, èdè bá máa bọ̀ lọ́dọ̀ mi. Ikú òní bí ìgbà lọ́wọ́ mi lágbára Ọlọ́run ọba mo bẹ̀ yín. Èyí ò lè ṣe kó má ṣẹ̀jẹ̀ láàrin wa. Mo wá bẹ̀ yín lórúkọ Olódùmarè. Ẹ dákun ẹ jọ̀wọ́ ẹ yé. Ẹ dákun ibi ó bá fi sí. Ẹ jẹ́ àgbà fọ́lọ́run ọba àlékún Ọlọ́run ọba ẹni Ògògó sọ ọgbọ́n bí mo ti ń wí. Ọ̀rí ọkọ mi ò méjì wòye ọmọ aṣíwọ́ ni mo tọmọdé sọ ọgbọ́n bí mo ti wí. Ó yẹ ìgbìmọ̀ra yín kó tán bẹ́ẹ̀ ń gbọ́dọ̀ ọdún bọ̀ nǹkan mọ́lẹ́yìn rẹ̀ mọ́.
nítorí ọlọ́run ọba lótórí ẹlẹ́dàá mi ni mo fi yá mi bẹ̀yìn mo farúkú bẹ̀ ọ́ mo fàṣà bẹ̀ ọ́ mo fẹ́ dùn bàbá mi bẹ̀ ọ́ ayé ọba dùn lọ́ba lọ́rọ̀ bàbá mi ní eégún ńlá ọba mi tó kólé ká àkọ́kọ́ jẹ́ bàbá jẹ́ bàbá láǹtì eégún ní mi mo mọ̀ fún làmì èdè kó dábòdábò fèrè. àjò bí ewé ń gbọdọ̀ wá tí lè. Ngbolo wa ti rè tó lórin ń sọ̀rọ̀ lẹ́yìn ẹ̀ o. Ngbolo wa ti rè àjò. Ọ̀rọ̀ kúrẹ́ ọba òkú yìí. Ọmọ ewúrẹ́ lára ti jẹ lẹ́sẹ̀ gbàgbé àgùntàn náà ọ̀rọ̀ kan ti jẹ lẹ́sẹ̀ yẹ̀wò. Ọmọ bíbí inú ọ̀rọ̀ kú ní jẹ láàrin kòkò tọkàn máa gbóhùn mi ni. ọ̀pọ̀lọpọ̀ àṣeyọrí ni Ògògó ti ṣe nídìí iṣẹ́ tíátà. wọ́n bímọ, wọ́n kọ́lé, wọ́n ralẹ̀, wọ́n ra mọ́tò, àwọn ènìyàn sì tara wọn dìde bákan náà. ẹ wo iṣẹ́ tíátà gbé Taiwo Ogogo láì ní tàbí ṣùgbọ́n kankan nínú. Shakirat Taiwo ọmọ bíbí inú Ògògó ni òun náà ti wà lẹ́ka amúlùúdùn tóun náà ṣẹ̀ṣẹ̀ ń dìde bọ̀ ní nǹkan tó lóyìnbó ń pè ní up and coming actress ní Shakirat Taiwo jẹ́ nídìí iṣẹ́ tíátà lórílẹ̀‐èdè yìí. ọmọ bíbí inú Taiwo Hassan Ogogo ni. tẹ́ ẹ bá ní nǹkan tẹ́ ẹ fẹ́ bá wa sọ tàbí ẹ ní òṣèré tẹ́ ẹ fẹ́ ká sọ̀rọ̀ nípa wọn tàbí ẹ ní àmọ̀ràn láti gbà wá ohunkóhùn tó wù kó lè jẹ́ ẹ kàn sí wa lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 0706-229-5344 mo wí lẹ́ẹ̀kan sí 0706-229-5344 WhatsApp nìkan ni o. ó sì ń tẹ́ ẹ bá wa sọ tá à ní gbọ́ torí ọgbọ́n ẹnìkan ò tó bẹ́ẹ̀ ìmọ̀ràn ẹnìkan ò jọ bọ̀rọ̀bọ̀rọ̀ àti pé ọmọdé gbọ́n àgbà gbọ́n la fi dálẹ̀ fẹ̀. kí ni nǹkan tẹ́ ẹ mọ̀ nípa Taiwo Hassan Ogogo? ẹ má gbàgbé láti drop comment yín sí comment box wa. àmì ẹ̀yẹ ti pọ̀ tí Taiwo Hassan ti gbà nídìí iṣẹ́ tíátà ṣùgbọ́n ẹ jẹ́ kí n dárúkọ ọ̀kan nínú wọn. Ogogo gba àmì ẹ̀yẹ tó lóyìnbó ń pè ní City People Movie Lifetime Achievement Award. tẹ́ ò bá gbàgbé tẹ́ ẹ bá rántí. bákan náà l'Ogogo jẹ́ ẹlẹ́sìn Islam tó sì máa ń gbé ẹ̀sìn náà lárugẹ ní gbogbo ìgbà nínú sinimá ni yálà nínú orin níbikíbi tẹ́ ẹ bá ti rí Taiwo Hassan ẹ gbà pẹ̀lú mi lóòótọ́. tá a bá ń sọ̀rọ̀ sinimá lórílẹ̀‐èdè yìí kò sí ipa tí Ogogo lè kó nínú sinimá. wọ́n lè kó ipa bàbá, wọ́n lè kó ipa ọ̀rẹ́, wọ́n lè kó ipa ọba, ipa olóyè, akéwì, adigunjalè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. mo sọ lẹ́ẹ̀kan mo ní akọrin náà ní Ogogo jẹ́ nídìí iṣẹ́ tíátà. wọ́n á máa kéwì, wọ́n á máa ké tí Yorùbá ń pè ní ẹ̀sà. olóògbé Gbénga Adébóyè gan jẹ́rìí sí nǹkan tí mò ń sọ yìí. ẹ wò ó ẹ má jẹ́ kí pàṣẹ mi ó sọ̀rọ̀ jù. ìwà kì í kúrò ìwà kì í tàn jẹ́ ẹni tí bàbá ní ká mú ìwà kì í kúrò ìwà kì í tàn jẹ́ ọ̀gá rẹ̀ bí ìtọ́ ọmọ ọba kọ́ bí ìtọ́ ọmọ ọba kọ́ èmi ò lè gbẹ̀gbẹ̀ balẹ̀ fẹ́ni tí mo jù lọ bí ìtọ́ ọmọ ọba kọ́ ẹ̀rí adé ọmọ àjíbóyè bí ìtọ́ ọmọ ọba kọ́ ẹrúwe. ọ̀pọ̀lọpọ̀ sinimá ni wọ́n sì ti ṣe pẹ̀lú ṣùgbọ́n ẹ jẹ́ kí n dárúkọ díẹ̀ nínú wọn. IBMI mo bẹ̀rẹ̀ látòrí sinimá Àtìtẹ́bí lọ́dún 1994. bákan náà ni mo dárúkọ sinimá olókìkí ní Àgbélébù lọ́dún 1995. iṣẹ́ ọwọ́ olóògbé Yomi Ogunmọ́lá ni tẹ́ ò bá gbàgbé tẹ́ ẹ bá rántí. bákan náà ni mo dárúkọ sinimá Owó Blow apá kìíní tó fi dé apá kẹta. iṣẹ́ ọwọ́ Tádé Ògìdán ni
tẹ́ ò bá gbàgbé tẹ́ ẹ bá rántí ṣe rí ẹ jẹ́ kí n sọ àṣírí kan tó wà nínú iṣẹ́ owó blow fún yín. nígbà tí wọ́n mú ìwé ìtàn owó blow lọ bá Ògògó wà lórí ìdùbúlẹ̀ àìsàn lọ́dún náà lọ́hùn ni. àìsàn tó lóyìnbó ń pè ní typhoid ló ń bá Ògògó fínra nígbà náà. Ògògó wá sọ fún ikọ̀ àwọn Tádé Ògìdán pé àwọn ò ní lè ráyè ṣe iṣẹ́ náà nítorí àìsàn tó ń bá wọn fínra. nígbà tí àwọn ikọ̀ Tádé Ògìdán padà sọ́dọ̀ ọ̀gá wọ́n jẹ́ kó di mímọ̀ ní tí Ògògó sọ. Tádé Ògìdán wá ní àwọn ò ní ya sinimá owó blow mọ́ títí di ìgbà tí ara Taiwo Hassan Ogogo fi máa yá. èyí ni Ògògó gbọ́ ló bá sọ fáwọn dókítà rẹ̀ wípé kí wọ́n jẹ́ kó máa lọ sílé. nígbà táwọn dókítà gbọ́ wọ́n ní nǹkan táwọn á ṣe nìwọ̀nyí tí Ògògó bá ti lọ farahàn nínú sinimá náà láàárọ̀ tó bá ti ń darí bọ̀ lálẹ́ kó darí sílé ìwòsàn. bí Ògògó ṣe kópa nínú sinimá owó blow lẹ́gbọ́n lè ní tí wọ́n bá ti parí shooting tán fọ́jọ́ kọ̀ọ̀kan Ògògó á padà sí hospital níbi tá a ti lọ gbabẹ́rẹ́ ó tún tó padà sóko eré náà lọ́jọ́ kejì. mo tẹ̀ síwájú o mo dárúkọ sinimá Agbo Ọ̀dájú iṣẹ́ owó Oyèdélé films ní lọ́dún 1995 tẹ́ ò bá gbàgbé tẹ́ ẹ bá rántí. Agbo Ọ̀dájú jẹ́ sinimá olókìkí apá kìíní àti apá kejì. olóògbé Yomi Ogunmọ́lá ló darí sinimá yìí. ẹ jẹ́ kó máa yé yín o wípé láìpẹ́ láì jìnnà màá sọ̀rọ̀ nípa olóògbé Yomi Ogunmọ́lá lórí ètò wa nígbà kan rí. bákan náà ni mo dárúkọ sinimá Danfo Driver lọ́dún 1995 kò tán síbẹ̀ o mo dárúkọ sinimá Ìràwọ̀ Ayọ̀ lọ́dún 1995 bákan náà. ẹ wá jẹ́ kí n wọlé sínú àwọn iṣẹ́ new millennium. mo bẹ̀rẹ̀ látòrí sinimá Sàbọ̀jọ tẹ́ ò bá gbàgbé tẹ́ ẹ bá rántí sinimá olókìkí ni. mo dárúkọ sinimá Ìjà Ọmọdé tẹ́ ò bá gbàgbé tẹ́ ẹ bá rántí. mo dárúkọ sinimá Ayéṣòro kò tán síbẹ̀ o mo dárúkọ sinimá Àrọ́bàfín. ẹ jẹ́ kí n wá sórí àwọn sinimá tilẹ̀ gangan. mo bẹ̀rẹ̀ látòrí sinimá Ọmọ Ghetto lọ́dún 2010. mo dárúkọ sinimá Àmírà lọ́dún 2021. mo dárúkọ sinimá olókìkí ni Ìgè lọ́dún 2021 ni. bákan náà ni mo dárúkọ sinimá Aníkúlápó ya 2022 àti 2024. Aníkúlápó apá kìíní àti series tó tẹ̀lé Aníkúlápó kò sí ìkankan bẹ̀ tẹ́ẹ̀tì ní rí Taiwo Hassan Ogogo gẹ́gẹ́ bí ọba níbẹ̀. ẹ wá jẹ́ kí n dárúkọ sinimá tí Ogogo gangan gbé jáde. sinimá tó jáde lábẹ́ àsíá Ogogo Films Productions. tẹ́ ò bá gbàgbé tẹ́ ẹ bá rántí sinimá Ìbínú Ẹlẹ́wọ̀n. bákan náà ni mo dárúkọ sinimá Aṣọ Ìdọ̀tí. bákan náà ni mo dárúkọ sinimá Ọ̀kan Ṣoṣo apá kìíní àti apá kejì. Ọ̀kan Ṣoṣo ni mo bá wọn bí Taiwo Hassan yóò dirun yóò dìgbà aráyé ò ní pa mí lọ́mọ. Ògógó kan náà yìí kò ní wọ mi. sinimá olókìkí ni Ọ̀kan Ṣoṣo apá kìíní àti apá kejì lọ́dún 2004. sinimá Ọmọ Ọlọ́mọ ẹ gbàgbé Obìnrin Sọ̀wànù ó lóun ò rí ilé ọkọ gbé. sinimá olókìkí ni Obìnrin Sọ̀wànù lọ́dún 2004. bákan náà ni mo dárúkọ Sábàbí lọ́dún 2005. ẹ wo mélòó la fẹ́ kà nínú ẹ̀yìn àdépẹ̀lẹ̀ sinimá tí Ògógó ti gbé jáde. IPMI ẹ jẹ́ kí n ṣẹnu mi ní dédé síbí níbí yìí mò ń bọ̀ náà. mo dúpẹ́ mo dẹ̀ ń dúpẹ́ ní gbogbo àná. àwa tí àwòrán nǹkan gbẹ́kẹ̀lé ọ̀pọ̀lọpọ̀ àmọ́ ìyàwó náà ṣùgbọ́n ṣá mo fẹ́ kẹ́ ẹ̀rọ kò dáa kò lórúkọ méjì tó jẹ́ kò dáa. ọlọ́wọ́ kẹ́lẹ́ ń tẹ́ láti sọ wòye. ṣé fẹ́ máa fi òun bẹ̀rù bọ̀bọ̀ yìí. ó jẹ́ abẹ́rù. ṣé fẹ́ máa fọ̀rọ̀ sábẹ́ àwọn sọ pẹ̀lú bọ̀bọ̀ yìí. jẹ́ kó mọ orúkọ tó ń jẹ́. wo bíbẹ̀ Táíwò ọmọ ìyá jẹ. mo lọ́mọ ìyá jẹ ní ẹ ṣòro kémi òun ọ̀dẹ ni ọmọ ìyá jẹ òun ní ẹ wo láti dáadáa kú gbọ́dọ̀ mi o gbogbo ìgbìmọ̀ wa àti yẹ lórí àwa méjèèjì gbogbo tẹ ṣe tẹ kó àìsíkí èmi àtọ̀rẹ́ mi tẹ kó pọ̀ tẹ̀ ń wá lọ ń jayé tẹ̀ ń rówó ná gbogbo ẹ̀ ló ti yé wa o afẹ́fẹ́ ti fẹ́ o àdẹ̀tí rí díẹ̀ díẹ̀ wo bí báyìí láì tí ẹ̀ kú gbọ́ mi dáadáa
àsìkò tó tí òjò ara tó máa sán pàwọ́ àtìyẹ́ wo olùṣe aláìlójútì tí ẹ dúró ọjọ́ tó ló ń ṣe ọjọ́ ìbí fún yẹ gbogbo oúnjẹ tó kó wá fún wa ṣé o mọ̀ pé dápadà la lò fún ẹ àjẹ́ wọ́n àìta mu gan mo make sure pé èmi fúnra mi ni mo ṣe ìwọ ọmọ ọ̀yá jẹ́ oṣì ọmọ ọ̀yá jẹ́ funfun ẹlẹ́ lọ́tún ló wà àwa wí tán ilé náà wà ń bẹ̀rẹ̀ dé wo bíbá ilé ẹ̀kan sí tọ́rí ò bá ṣe ṣe mọ́ check everything end up látẹ̀mí lọ ó gbá bó dáhùn. oyè ọgbọ́n pàtíkọ́lá pọ̀ mọ́ ṣá. dúró má wuyì mi ṣùgbọ́n Táíwò má wuyì mi ṣé irọ́ ni Kọ́lá pọ̀ ń pa ni ṣé irọ́ ló ń pa ẹ̀ẹ́dún náà Táyé kì í ṣe nǹkan tó dáa ọwọ́ amú àsìkí àwa méjèèjì ó kó papọ̀ ìwọ nìkan lò wò ẹ́ kó wò wá ìgbà tó ṣe 70th birthday fún màmá ẹ̀ èló la rí ná 20 naira làwọn aṣẹ́ sápò ńgbà tá a rí 200 tó ń ná àwa ò lè ná tiwa bọ́ọ̀rù ẹ̀ ṣe hang ọwọ́ ẹ̀rí pẹ̀lú 20 naira kò dáa kì í ṣe nǹkan tó dáa ìwọ náà bá mọ́ mi sọ̀rọ̀ mo release àwa náà oh it's not right. Mr. Storyteller pẹ̀lú ọmọ ọ̀yá jẹ. àwọn ó ti mọ̀ náà tí ó ṣe ìgbàdá bá ṣe sọ̀rọ̀ ó ti mọ̀. orí ọba mọ bí ẹgbẹ́ ti là á sáré tètè sáré ètò bẹ̀dá ọba mọ pín tó yàn ó wọn máa dáyé já ń pátá ibi ọba kù mí kù orí mi jọ̀wọ́. kí ni nǹkan tẹ̀yin náà mọ̀ tẹ́ ẹ lè sọ fún wa nípa Alhaji Babatunde Alhasan Taiwo ẹ má gbàgbé láti drop comment yín sí comment section wa kì í ṣe ìròyìn mọ́ pé Ògògó fẹ́ràn ẹ̀ṣẹ́ jíjà nǹkan tí olóyìnbó ń pè ní boxing lọ́pọ̀lọpọ̀ ìgbà nínú àwọn sinimá náà a ti rí ibi tí Ògògó ti yọwọ́ ẹ̀ṣẹ́ sí àwọn ènìyàn pàápàá jùlọ gbogbo ẹni tó bá rántí sinimá ọmọ ọlọ́mọ wọn á rántí ipa tí Ògògó kó níbẹ̀ tẹ́ ò bá gbàgbé tẹ́ ẹ bá rántí àgbà ọ̀jẹ̀ òṣèré ní Ògògó jẹ́ àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run fún oore ọ̀fẹ́ àti àánú Olúwa láyé wọn tán fi ń bá ìgbà mu lóòrèkóòrè àdúrà wa ni pé kọ́lọ́run túbọ̀ wà pẹ̀lú wọn àmín IPMI a kí wọn fún iṣẹ́ gudugudu méje tó ń yàyà mẹ́fà tán ti ṣe lẹ́ka múlùdùn lórílẹ̀‐èdè yìí púpọ̀ nínú àwọn èèyàn l'Ògògó ti fi iṣẹ́ tíátà dùn nínú púpọ̀ nínú àwọn èèyàn l'Ògògó ti fi iṣẹ́ tíátà kọ́ lọ́gbọ̀n púpọ̀ nínú àwọn èèyàn l'Ògògó ti fi iṣẹ́ tíátà tún lé wọn tò púpọ̀ nínú àwọn èèyàn l'Ògògó ti fi iṣẹ́ tíátà tún ayé wọn ṣe àní púpọ̀ nínú àwọn èèyàn l'Ògògó ti fọ̀nà hàn nípasẹ̀ tíátà o ẹni àmúyọ̀gàn ni Babatunde Alhasan Taiwo jẹ́ láwùjọ ẹ lè fọ́lọ̀ wọn lórí ẹ̀rọ Instagram page wọn fẹ́yìn olólùfẹ́ wọn tẹ́ ẹ bá fẹ́ máa rí wọn gbọ́ tàbí tẹ́ ẹ fẹ́ máa rí wọn wò lóòrèkóòrè ẹ tún jẹ́ kí n ṣe báyìí ẹ jẹ́ kí n dárúkọ díẹ̀ lára àwọn òṣèré lọ́kùnrin tí Ògògó ti bá ṣiṣẹ́ pọ̀ yálà wọ́n wà láyé ni àbí wọ́n ti kú mo bẹ̀rẹ̀ látòrí olóògbé Yọ̀mí Ògúnmọ́lá bákan náà ni mo dárúkọ Rẹ̀mí Ṣítàbí mo dárúkọ bàbá wa Jídé Kòsọ́kọ́ mo dárúkọ Adébáyọ̀ Sàlámì tọ́pọ̀lọpọ̀ ènìyàn mọ̀ sí Ọ̀gá Bello bákan náà ni mo dárúkọ Àrà Ọ̀sán tàbí Pẹ̀fúẹ̀lẹ̀ èyíkéyìí tẹ́ ẹ bá mọ̀ wọ́n sí nínú méjèèjì tí mo dárúkọ olóògbé Àlàdé Arómiré olóògbé Babátúndé Omídínà Bàbá Sùwé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àdúrà wa ni wípé kí oore ọ̀fẹ́ Ọlọ́run àti àánú Ọlọ́run máa gbé Taiwo Hassan ró kẹ́mi wọ́n túbọ̀ gùn kádẹ̀ rí wọn fọjọ́ pípẹ́ lókè ìpẹ́ lágbára bá mi Èdùmàrè àmín IPMI ẹ tún jẹ́ ká pàdé lọ́jọ́ mẹ́jọ fákọ̀tún ètò wa òṣèré ọ̀sẹ̀ yìí lórí ìkànnì IPTV YouTube channel promoting our cultural heritage ẹ má gbàgbé láti like fídíò wa kẹ́ ẹ dẹ̀ subscribe sí channel wa ó dìgbà kan náà.